Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV o ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ ń kọ́ gist tèmi tí a gbọ́ wọn ní Queen Naomi sọ fún Kábíyèsí pé kí wọ́n wọ̀n àwọn ìyàwó wọn o kí àwọn ìyàwó wọn kan dúró sí ààyè wọn ibi tí ọkọ wọn fẹ́ wọn sí. Ẹ rántí wípé àwọn olórí yìí wọ́n lérí pé àwọn máa lọ sí church Queen Naomi láti lọ rí wọn tí Kábíyèsí fi ní kí Queen Naomi má lọ sí church tí Queen Naomi fi sọ fún Kábíyèsí pé kí ló dé táwọn ò ní lọ sí church àwọn ò bẹ̀rù àwọn olórí o wípé àwọn máa lọ sí church láti lọ sin Ọlọ́run àwọn wípé tán bá ní pé ta ló máa bẹ̀rù àwọn gan ló yẹ kán máa bẹ̀rù àwọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ o wọ́n ní àwọn wọ̀n àwọn olórí yìí pé kí wọ́n jókòó sáàyè wọn kí wọ́n má wá sí church àwọn mọ́ kán má ní àwọn lára mọ́. Ṣé mọ̀ pé recently la gbọ́ pé àǹtí wáyé ó gba Dubai lọ lọ bá Queen Naomi. Ó gba Dubai lọ lọ bá Queen Naomi ní Dubai tí wọ́n ní Queen Naomi ní kí ló ń wá ipe kó stay away lọ́dọ̀ àwọn ipa àwọn àti ẹ̀ àwọn ò lè jẹ́ ọ̀rẹ́ láíláí. Lẹ́yìn yẹn ni àwọn olórí ń sọ fún Kábíyèsí wípé àwọn fẹ́ lọ bá Queen Naomi ní church tí Kábíyèsí fi ń sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ lọ. Wọ́n ní Queen Naomi wọ̀n wọn pé kí wọ́n stay away lọ́dọ̀ àwọn. Àwọn ò ní any problem pẹ̀lú wọn. And it's true. Queen Naomi ò ń ṣe alágbájá, Queen Naomi ò ń ṣe tó ń fa wàhálà, Queen Naomi ò ń ṣe tó ń sọ̀rọ̀. Jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi ń lọ. Ìtorí ẹ̀ ni Queen Naomi fi ń sọ fún Kábíyèsí pé kán wọ̀n àwọn olórí yìí pé kí wọ́n dó sáàyè wọn pé àwọn ò fẹ́ wàhálà àwọn ò fẹ́ bìlìsì kó ní kálukú wà láàyè. Nǹkan tí mo kàn rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ò ní pé ṣé mọ̀ pé òjijì ló bá àwọn olórí nígbà tí Kábíyèsí ra Royal Noble House èyí tí wọ́n pè ní òrìṣà Noble òrìṣà quarters fún wọn. Wọn ò expect ẹ̀ rárá wípé Kábíyèsí máa gbé irú ìgbésẹ̀ yìí òjijì ló bá wọn. Even gan wọn ní Kábíyèsí ò jẹ́ kí any of them mọ̀ nípa Royal Noble òrìṣà quarters yìí. Wọ́n ní Kábíyèsí ò jẹ́ kéèyàn kankan mọ̀. Wọ́n ní ìgbà tí Kábíyèsí bẹ̀rẹ̀ sí pé wọ́n tí wọ́n ń sọ fún wọn pé kí wọ́n máa move lọ sí ibi tí àwọn rà fún wọn o. Wọ́n ní wọ́n lanú lẹ̀ ní pé kí ló ṣẹlẹ̀? Ipe ìgbà wo ni Kábíyèsí ti ń gbé irú ìgbésẹ̀ báyìí? Ṣé mọ̀ pé àwọn elder gan wọ́n ń sọ fún Kábíyèsí pé kí wọ́n wó àwọn ayaba quarters ipe kí wọ́n fi lọ ra kí wọ́n fi lọ kọ́ another mansion fún àwọn olórí yìí. Wọ́n ní ìgbà tí àwọn elder gbọ́ pé Kábíyèsí ti kọ́ ilé fún àwọn olórí
wọ́n ní ó yà wọ́n lẹ́nu wọ́n ní ó yà wọ́n lẹ́nu pé báwo ni kábíyèsí ṣe ṣe tí àwọn ò dẹ̀ fura tí àwọn ò mọ nǹkan kan tí kábíyèsí ò fi tó àwọn létí wọ́n ní ó ya every one of them lẹ́nu ni pé kábíyèsí ipe wọ́n plan kínní ó dẹ̀ wà successful tí a fi ń gbọ́ pé kábíyèsí ń tò mọ́tò wọn lọ sí ipe kábíyèsí ń tò mọ́tò wọn lọ sí ilé wọn èyí tí kábíyèsí kọ́ fún wọn ní royal noble quarters allegedly bá ṣe gbọ́ nìyẹn ẹ̀yin ará lé so Queen Naomi wọ́n wọn pé kí wọ́n stay away lọ́dọ̀ àwọn ò fẹ́ rí wọn church àwọn mọ́ àwọn ò fẹ́ rí wọn ní ilé àwọn mọ́ torí wọ́n ní Mariam lọ sí Àkúrẹ́ ó lọ ń threaten Queen Naomi pé kí Queen Naomi stay away from kábíyèsí pé kí Queen Naomi stay away from kábíyèsí kó tó wá ní ẹ̀gbọ́n Queen Naomi chase ìwé pé kò gbọdọ̀ dé ilé àwọn mọ́ ṣé ẹ mọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa pọ̀ jù gbogbo bọ́n ṣe ń yọ sí Queen Naomi lọ́tún lósì is too much so nǹkan tí Queen Naomi fi sọ fún kábíyèsí nìyẹn pé kán wọ̀nù wọn kán stay away from àwọn pé next time tán bá tún ṣerú ẹ̀ pé àwọn máa fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ ni because wọn ever ní right láti máa wá èèyàn láì ṣe pé nìyẹn sọ pé kán wá so gist tá a gbọ́ ní ẹ̀yìn èèyàn lé ta ní ká mú wá fún yín ọlọ́run elédùmarè á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Èmi ọmọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share mo dúpẹ́ ní ọwọ́ yín torí ẹni tó bá dúpẹ́ orí àná á rí oore ní ìgbà ẹ ṣé ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o thank you so much please share this video like and subscribe God bless you all. ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ bá collection center store ẹ bá wọn rajà wọ́n ta designer shoe and bag wọ́n ta Italian shoe láti size 8 sí dé 14 wọ́n ta designer bags different kinds of selection ni wọ́n ta àwọn bags tẹ máa lò tó máa pẹ́pẹ́pẹ́ tí ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìtẹ̀lẹ̀ bàtà wọn kì í jẹ Italian ni àwọn bàtà wọn ẹ bá wọn rajà ní collection center store ẹ kàn sí wọn ní collection center store @gmail.com àwọn bàtà tẹ́ ẹ lè lò sí native èyí tẹ́ ẹ lè lò sí aṣọ suit bẹ́ẹ̀ ni ẹ lè ra palm lọ́dọ̀ wọn wọ́n ń ta palm wọ́n ń ta slippers kò sí nǹkan tẹ́ ẹ béèrè tí wọ́n ò ní ẹ kàn sí wọn ní collection center store @gmail.com ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ àmín.